Wòlíì àgbà ti ìjọ Celestial Church of Christ tí ó wà ní agbègbè Alákùkọ ní ìlú Èkó, Wòlíì Marcus K.O. Tibetan ti sọ àsọtẹ́lẹ̀ ikú nípa Bíṣọ̀bù àgbà David Oyedepo ti ìjọ Living Faith Church International tí a mọ̀ sí Winners Chapel. Nígbà tí wòlíì náà ń sọ̀rọ̀ nínú ìjọ rẹ̀, ó sọ wípé Bishop David Oyedepo yóò jẹ́ Ọlọ́run nípè kí ó tó di oṣù keje ọdún tí ó ń bọ̀. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Ọlọ́run ló rán òun sí Oyedepo. Ẹ gbọ́ bí ó ti sọ. Ṣé mo ti sọ fún yín pé lẹ́sì àná Oyedepo máa kú? Wọ́n ti pẹ́ kó sí ẹ̀ wá. Wọ́n da fúláàgì white ní kò tó máa fi fúláàgì Nàìjíríà lé lórí. So ẹ máa múra lẹ̀ jáde July ìgbọ̀tò ó ti jìnnà. Ṣé ní kò tẹ́ mi sọ? Hallelujah! Ẹ fẹ́ gbọ́ mi ni. Bọ́rọ̀ ṣe lọ mi ò rán yín sí o, wọ́n rán mi sí yín ni o, bọ́tí mo rán ẹ̀yin sí òun o, ẹ jẹ́ kó rí fúnra ẹ̀. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.